Ẹ káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ Yorùbá movies. Please, if this is your first time of coming to this channel, please like and subscribe and share. Ọmọ Adéjọbí òun la tún bá yín mú wá lónìí o. Ọmọ Adéjọbí níbi tí àwọn àgbà òṣèré jàǹkànjàǹkàn tí kópa nínú eré náà. Àwọn bíi Délé Odùlé, Kábíyèsí, Káfàtà, Péjú Ògúnmọ́lá, gbogbo wọn ò gbẹ́yìn nínú eré o. Àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀ ti mọ̀. Wo ìròyìn ò tá fojúbà. Ó di inú eré, ẹ já pàdé nínú eré. Ọmọ Adéjọbí Òkèlè gan fúnra ẹ̀ wà nínú eré náà. Gbogbo àwọn eléré tí ẹ máa fẹ́ràn comedy drama òun ni eléyìí jẹ́ o. Níbi táwọn alágbára gan ti ń fagbára hanra wọn. Ta ni wá ni ọmọ Adéjọbí gan? Ìpàdé dínú eré. Ẹ ṣé púpọ̀, àṣejù ni. Thank you very much. Please, I'm begging you. Please, I'm desperate. I don't know what to do. Please subscribe.